yá gbogbo ẹ̀yin tí wá ń lé ẹ tún jájọ wò ẹ jájọ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel lélẹ̀ tó tún ń lọ lọ́wọ́ kí ló ń tẹ́ ẹ̀ tí ì gbọ́ tẹ́ ẹ sì gbọ́ kí ló ń tó farasin tó yẹ pé ẹ gbọ́dọ̀ gbọ́ ẹ wo bí ẹ ti mọ̀ páwa ò ní í já yín kulẹ̀ a sì ní í já yín tàn mọ́ jẹjẹ mọ̀ pé Muyideen tún ti sọ̀rọ̀ míì jáde o kí ló fà á kì í ṣe ọ̀rọ̀ yẹn gangan ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ dẹ̀ báyìí ti gbọ́ ṣùgbọ́n kí ló mú ọ̀rọ̀ yìí jáde kí ni tó lè bí ọ̀rọ̀ yìí kí ni tí ó padà tẹ̀yìn ọ̀rọ̀ yìí jáde ọ̀rọ̀ yìí àtàwọn nǹkan míì àṣírí ńlá tó pamọ́ sórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ò lè fẹ́ gbọ́ báyìí o níbo lọ̀rọ̀ dé dúró níbo lọ̀rọ̀ ń lọ láàrin Muyideen àti àwọn àfáà àti láàrin Muyideen àti Tani Olohun gangan kí lóhun táwọn èèyàn rò pé ó fẹ́ ṣẹlẹ̀ kí lóhun tí Muyideen gan kí ni expectation Muyideen kí lóhun tí Muyideen rò pé ó fẹ́ ṣẹlẹ̀ ibo ló wá padà wá bára rẹ̀ ṣáwọn àfáà ṣé wọ́n ti padà gba ẹ̀bẹ̀ Muyideen torí Muyideen tún ti bẹ̀bẹ̀ ó tẹ́ ẹ̀ bá ti gbọ́ ṣé wọ́n ti padà gba ẹ̀bẹ̀ Muyideen àbí wọ́n padà gbà á ṣé wọ́n ti lé Muyideen ni àbí wọ́n lé kí ni ìdí gan táwọn àfáà fi ṣerú nǹkan tán ṣe yẹn kí wá ní tí Àgbàlá Gabriel gan fẹ́ ṣe torí mo sọ kinní kan tó ti pẹ́ pé adákẹ́ má sọ̀rọ̀ ṣá lè mọ ohun tó fẹ́ ṣe ṣá ọ̀rọ̀ yìí àtàwọn nǹkan míì òun lẹ́ẹ̀ máa gbọ́ nínú n tá a fẹ́ mú wálé ni ẹ ṣá farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé ẹ ṣá ti mọ̀ pé àníjà yín tàn mọ́ lórí ìkànnì Yorùbá Gbayì TV ṣùgbọ́n mo bẹ̀ wá bá a ti wo fídíò yìí ẹ má bá ń ṣíà ẹ̀ ẹ jọ̀ọ́ káàkiri àgbálá ayé ẹ ṣíà ẹ̀ ẹ fèròǹgbà yín hàn kí ni tó yẹ kó ṣẹlẹ̀ kí ni tó pamọ́ kí ni táwọn èèyàn tún lè mọ̀ àbí kí ni èròǹgbà ti yín gangan lórí ọ̀rọ̀ yìí torí àní ká jèkúrú kó tán Muyideen tún gbọ́wọ́ ẹ̀ sáwo bó wa ló ṣe fẹ́ tán bó ló ṣe fẹ́ tán ẹjá wo irú èèyàn wo gan ni Muyideen jẹ́ tá a bá ní àwò Muyideen jẹ́ olùfẹ́ owó ju gbogbo nǹkan lọ ṣe rí àṣírí tó pamọ́ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó mà lágbára pọ̀ ìwé ẹ̀kọ́ àwọn Kristẹni Bíbélì ó ní ìfẹ́ owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ ẹ má gbàgbé kó tún sọ pé owó ní kẹ̀kẹ́ ìrere o ṣùgbọ́n tí èèyàn bá ti fẹ́ ju gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni ìfẹ́ owó ni Muyideen ní tó fi ń wú ẹ̀ṣẹ̀ jáde tó fi ń fu ẹ̀ṣẹ̀ kan tó fi ń fu ẹ̀ṣẹ̀ kan tó fi ń fi ẹ̀ṣẹ̀ kan tó fi ń wù ẹ̀mí ó fi ẹ̀ṣẹ̀ kan ó fi ń wù ẹ̀mí ìfẹ́ owó ni kò ní àǹfààní kò ró àǹfààní míì tó lè jáde láti ara ìjẹ́ ọmọnìyàn kò ró èso rere míì tó lè jáde lára ìjẹ́ ọmọnìyàn kò ró oore míì tó lè jáde lára ìjẹ́ ọmọnìyàn òun ló fi jẹ́ pé gbogbo ibi tí Muyideen rìn sí ìrànlọ́wọ́ owó ni nígbà tó dọ́dọ̀ Àgbàlá Gabriel bẹ àwọn èèyàn wọ́n ṣèrànlọ́wọ́ owó fún nígbà tó dọ́dọ̀ ẹlòmíì gbogbo àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe fún mi lówó kódà ìgbà tó fẹ́ kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel ara àwọn tí Ọlọ́run lò fún Muyideen látara Àgbàlá Gabriel ìrànlọ́wọ́ owó ìdán ni tẹ́ ẹ bá gbàgbé tí ẹ bá rántí 5 million naira ló lóun fẹ́ nígbà náà lọ́run tó request fún ṣùgbọ́n tá a bá ní ká wò Muyideen padà sọ pé wọ́n mìmí kí ohun òun ni o ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel torí tó bá jẹ́ pé ẹni tí ò mọ Ọlọ́run nírú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ yóò ní tó báyìí rárá tí Muyideen ò ti rí ẹ̀wọ̀n yìí ṣùgbọ́n gbogbo àwọn tó ń gbègbèsẹ̀ láti sú Muyideen pátápátá ni Àgbàlá Gabriel pàrọwà sí pé ilé tóun kọ́ ni Muyideen òun ò sì lè wò ẹ gbọ́ bí èèyàn bá fẹ́ ṣàṣeyọrí láyé ṣówó ní kọ́kọ́ síwájú ṣùgbọ́n Muyideen ti fowó síwájú gbogbo ohun tó ṣà ń lé owó ni kò ró ìjẹ́ ọmọnìyàn kò ró àǹfààní míì tó lè tara ìjẹ́ ọmọnìyàn wá ìfẹ́ owó ìṣáàní ló fi wá jẹ́ pé ó ń fi irọ́ kan yí kan ó ń tẹ́ lọ́wọ́ ilé ó ń tẹ́ lọ́wọ́ tọ̀hún ó ń tẹ́ lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tẹ̀lé gbà náà wọ́n ti ń padà àwọn tí ò fẹ́ kójú ti àwọn pé ṣé màá wá padà báyìí ṣé wọn ò ní sọ pé ṣó tán àwọn náà sì ń tẹ̀lé kódà ọ̀pọ̀lọpọ̀ wọn gan ti dákẹ́ báyìí ṣùgbọ́n kí ló fà á kí ló ṣẹlẹ̀ kí làwọn àṣírí kí làwọn nǹkan tẹ́ ẹ máa gbọ́ tó yẹ kó farasin tẹ́yìn ò mọ̀ nípa Muyideen kí ni tó ṣẹlẹ̀ láàrin ẹ mọ̀ kí mo sọ aṣọ nígbà tí ọ̀rọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ pé ìròmí Muyideen tó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò àwọn wo gan ló farasin tẹ́ ẹ wò pé onílù rẹ̀ tó yẹ pé kò rí dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ wò pé àwọn eléyìí wọ́n wà lẹ́yìn Muyideen tí ì ṣe bẹ́ẹ̀ àwọn wo gan lẹ̀ wá fojú sí lára pé àwọn eléyìí wọn ò lè sí lẹ́yìn rẹ̀ wọ́n kàn ṣóònù fíìmù tó dẹ̀ jẹ́ pé àwọn gangan náà wà lẹ́yìn rẹ̀ tó wá jẹ́ pé tírélà ti wá gbà ní wọn kọjá ẹ wo bí ẹ má gbé kú òǹbẹ ẹ jájọ wo program yìí láti ibi tó bẹ̀rẹ̀ dé àárín débi tó parí sí torí ò sí ń bẹ̀
oníbàwò náà ṣe pín bó o bá gbọ́ ń bẹ̀rẹ̀ tó o gbọ́ láàrin tó o gbọ́ débi tó parí sí o ní mọ̀ bí tọ́rọ̀ yìí fẹ́ forí sọ gangan. ẹ wo bí ẹjá jọ fàpèrè tẹ̀dí ẹjá wà nǹkan wọ́n mú abẹ̀ wá ẹjá ṣíà program yìí káàkiri àgbáláyé ẹjá ṣíà èdè bí tó yẹ kó dé káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ káwọn tó fẹ́ jì sí irú ọ̀fìn yìí ká má bàa tún jì sí àti pé àwọn tó ń tẹ̀lé onírọ́ tádẹ̀ mọ̀ pé ẹni ń parọ́ káwọn náà lè mọ nǹkan tó máa ń tì gbẹ̀yìn ẹ̀ jáde ká má bàa ṣubú sínú ẹ̀. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ pírẹsẹ̀ntà lórí ìkànnì Yorùbá Gbayì TV ẹ wo bí ẹ mọ like kẹ mọ share ẹ ìwọ tó bá dẹ̀ pàdé fídíò yìí fúngbà àkọ́kọ́ mo bẹ̀ ọ́ bá ń tẹ subscribe kó o tún lè mọ rí àwọn àkọ́tún ẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé níbi tí ọwọ́jà ètò yìí bá dé à ń kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV eléyìí tí ẹ ti máa ń gbọ́ nǹkan tó yẹ kẹ́ ẹ gbọ́ eléyìí tí ẹ ti máa ń mọ̀ nǹkan tó yẹ kí ẹ mọ̀ a tún ti délé ni o a tún ti dé ṣújà wájọ gbọ́ wìrìwìrì latest update àwọn tó tún ń lọ ò ní a máa mú wá fún yín lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel kí wá ṣe nǹkan tó ṣẹlẹ̀ gangan bí kò ṣe pé ọgbọ́n tí ẹ fẹ́ kọ́ ń bẹ̀ ìmọ̀ tí ẹ fẹ́ rí àti òye tí ẹ fẹ́ rí àti àwọn nǹkan tó farasin tó ṣeé ṣe kẹ́yìn má gbọ́ tó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ ìwádìí ńlá ó ní àwa ń ṣe torí kílẹ̀ Yorùbá lè dàgbàsókè ẹ̀ka lè kẹsẹ̀ járí lórílẹ̀‐èdè àgbáyé òun ló ń jẹ wá lógún. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ yóò pírẹsẹ̀ntà yín náà rèé o ẹ kú kalẹ̀ ẹ kú etí lọ́nà ǹjẹ́ ẹ ti gbọ́ o ṣé mọ̀ pé Muyideen tún ti padà sọ̀rọ̀ kí ló dé tí à ń gé Muyideen lọ́wọ́ tó ń bọ̀ rùkà ibi tẹ́ ti mọ̀ pé ejò Muyideen lọ́wọ́ nú rèé o àwọn àṣírí kan wà tó farasin lórí ọ̀rọ̀ Muyideen irú èèyàn wo ni Muyideen jẹ́ gangan irú ẹ̀dá wo ló jẹ́ lẹ́nu lọ́lọ́ yìí ni Muyideen ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Tani Ọlọ́run tí gbogbo ayé dẹ̀ gbọ́ tí Muyideen ti ń sọ ń bẹ̀ pé àwọn àfáà afúnilóko dí ọ̀pẹ̀rọ ni wọ́n gbogbo ìgbà tóun bá ti jókòó tí wọ́n báyìí wọ́n máa ń ní followers ni wọ́n lóore kankan tán lè ṣe fún òun wọ́n fẹ́ fi òun wá òkìkí ni wọ́n fẹ́ fi òun wá owó ni tí wọ́n dẹ̀ ṣàánú òun pé ẹni tó bá fún èèyàn níṣẹ́ òun gangan ló ń wá oúnjẹ fún èèyàn. ìyẹn lọ lẹ́yìn ìgbà náà nǹkan tí Muyideen rò pé máa ti ọ̀dọ̀ ta lọ́lọ́run jáde kò padà rí bó ṣe ń rò torí pé ó ti wò pé bóyá ta lọ́lọ́run náà ó bẹ gbogbo Nàìjíríà fóun kí wọ́n lè ṣe ìrànwọ́ owó fóun ṣùgbọ́n kò padà rí bẹ́ẹ̀ Muyideen tún padà jáde o ó ní ọ̀tọ̀ ní nǹkan tóun sọ o ọ̀tọ̀ ní nǹkan tí Tani Ọlọ́run sọ kí ló dé ó láwọn àfáà òun tó kóun kéwú mọrú èèyàn tí òun jẹ́ ó ní wọ́n mọrú ẹ̀dá tóun jẹ́ wọ́n mọ̀ pé òun ò lè gbàbọ̀dè fún wọn òun ò dẹ̀ lè sọ ọ̀rọ̀ tí ò dáa sí wọn torí wọ́n mọ òun. tí gbogbo wa dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Muyideen fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ tí èṣe pé wọ́n ní wọ́n sọ fún wa tí gbogbo wa gbọ́. ṣé ti wá rí pé gbogbo àwọn tó ń tẹ̀lé Muyideen yìí báyìí ṣé ti rí pé wọ́n rí èèyàn tẹ̀lé a dẹ̀ sọ nígbà yẹn pé ẹ má tẹ̀lé Muyideen torí pé ẹ fẹ́ fi méèkì orúkọ ẹ fẹ́ káyé mọ̀ yín Ọlọ́run ní máa ń fi ìyàn hàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní bá a gúnyán nínú ìdérí ọtí bá a sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí ó yóò yó ṣùgbọ́n ọmọ ègbé kí n sọ bẹ́ẹ̀ pé kò ní ṣe aláìṣègbé Muyideen ló ti já wọn tiẹ̀ kulẹ̀ báyìí lẹ́nu interview tá a gbọ́ lọ́jọ́ mélòó kan ló tún ti padà sórí ẹ̀rọ àgbàgbé ẹ gbọ́ àwọn wo gan ló ń fún Muyideen ní chance láti máa lo àkáǹtì wọn àbí láti máa lo fóònù wọn láti máa fi sọ̀rọ̀ ṣojú òtí àwọn gangan fúnra wọn ni. a ní àjẹkùrú kó tán a tún wá ń gbọ́ owó ẹ̀ sáwò ṣojú òtí àwọn gangan fúnra wọn ni. ṣé wọn rí pé Muyideen kó ẹrẹ̀ bá wọn àwọn tó tẹ̀lé lánàá wọ́n ti padà àwọn tó tẹ̀lé ìjẹta wọ́n ti padà kódà àwọn tó tẹ̀lé lánàá tó yàtọ̀ pé ibi tó bá fẹ́ yọrí sí ni kó yọrí sí ibi tó bá fẹ́ ṣe ni kó ṣe wọ́n ti padà báyìí
ṣáwọn ẹlòmíì tún wá fẹ́ gbé ni àti ẹ̀gbọ́n nínú ọ̀rọ̀ tí ẹnìkan sọ pé Àgbàlá Gabriel ti ṣojú àwọn onígbàgbọ́, àwọn àáfàá wọ́n ti ṣojú àwọn ẹlẹ́sìn mùsùlùmí, pé bóyá káwọn ẹlẹ́sìn àbáláyé náà tún gbé Muyideen ká tún wò bóyá yóò lè ṣèṣe orí ń bẹ̀ o. Muyideen ti padà jáde padà báyìí o, ó ti ní nǹkan tóun sọ kọ́nù o, ó ti lóun ò tún sọ bẹ́ẹ̀ mọ́ o. ṣé mọ̀ pé bó ṣe bẹ̀rẹ̀ nígbà tí Àgbàlá Gabriel rí irú eléyìí ò yẹ kó máa lọ ní àwùjọ wa. òun la fi ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé, ẹ bá wa ṣíà prógráàmù yìí kí lè jẹ́ ẹ̀kọ́ àti pé kó lè dọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń pọ̀n sẹ́yìn òṣìkà, wọ́n ń pọ̀n sẹ́yìn ọ̀bàyéjẹ́, kán lè sinmẹ̀dọ̀, kán lè mọ̀ pé irú wà báyìí ò dáa. irọ́ tí Muyideen fi bẹ̀rẹ̀ tọ́rọ̀ kan di bíi 3, 4, 5 ẹ mọ̀ pé tó bá ti jẹ́ òpùrọ́ yóò mọ̀ wá ọ̀rọ̀ láti mọ̀ fi gbé irọ́ rẹ̀ lẹ́sẹ̀ kó mọ̀ bá a ṣe kíni, kó mọ̀ bá a ṣe. tó bá wá pé òun làwọn bàbá wa fi sọ pé bí irọ́ bá lọ lógún ọdún òótọ́ bá lọ́jọ́ kan, òótọ́ t'Àgbàlá Gabriel ti dé báyìí o, ó ti bá àwọn àfáà náà ti dé báyìí o, ó ti bá ó tún wà nǹkan míì láti fi gbé lẹ́sẹ̀. ṣé yóò mọ̀ tẹ̀síwájú ṣá? ṣé wọ́n tún mọ̀ continue ṣá? ṣé wọ́n tún mọ̀ ṣe lọ ṣá? ìdí nìyí tẹ́ fi gbọ́dọ̀ bá wa pín program gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dé báyìí o, ó ti bá ó tún wà nǹkan míì láti fi gbé lẹ́sẹ̀. ṣé yóò mọ̀ tẹ̀síwájú ṣá? ṣé wọ́n tún mọ̀ continue ṣá? ṣé wọ́n tún mọ̀ ṣe lọ ṣá? ìdí nìyí tẹ́ fi gbọ́dọ̀ bá wa pín program gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáláyé lórí ìkànnì aláyọ̀, ìkànnì Yorùbá Gbayì TV. Gbogbo ibi tí a fẹ́ fẹ́ ètò yìí tó bá fẹ́ dé mọ́ bẹ̀ yín torí tọ́lọ́hún, ẹ bá wa fẹ́ èròǹgbà yàn, ẹ dẹ̀ bá wa share program yìí kó lè ṣe kíni, kó lè débi tó fẹ́ dé. Adédòkun Adébáyọ̀ bẹ́ẹ̀ yóò pírẹsẹ̀ntà yín náà rè lórí ìkànnì Yorùbá Gbayì TV. etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ mọ̀ náwó lé lórí, ojú tẹ́ fi ń wò wá ò ní relé dé yín, gbogbo ọwọ́ tẹ́ fi ṣiṣẹ́ ẹ nífẹ̀ẹ́ yín ọwọ́ dànù, ojú ọwọ́ yín o ẹ nífẹ̀ẹ́ yín ọwọ́ dànù. àmín lágbára ìlú. ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí kó lè débi tó fẹ́ dé. ó dìgbà kan náà.